Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín a máa sọ̀rọ̀ nípa fíìmù The Notebook apá kejì lénìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV ló ń show review yìí. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù The Notebook apá kejì. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù The Notebook. Fún àwọn tí ò bá ti wò, ẹ gbìyànjú láti lọ wò ó lórí Àpáta TV. Àwọn ló ń show rẹ̀ lórí YouTube. Ẹ gbìyànjú láti sáàchì fíìmù The Notebook. Fún ẹ̀yin tẹ́ ti wò ó, fún àwa tá a ti wò ó, ẹ ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù The Notebook apá kìíní. Kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù náà? Nǹkan tí ẹ bá rò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù The Notebook, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV ló ń show rẹ̀ fún yín. Ẹ má jà ó dìgbà ó dọjọ́ míì ọjọ́ rẹ̀. Ire o.